Ẹ kú dédé wòyí gbogbo ẹ̀yin ọmọlẹ̀ káàrọ̀ òjíire ọmọlẹ̀ oòdùà tí tẹ́tí ara wọn bẹ̀lẹ̀ jẹ́ gbóhùn ẹnu mi ti tò ní. Mo kí gbogbo alọ́lọ́kan òjọ̀kan akọni bábo àti lálá kiriboto. Mo wá ní àǹfààní àti lu koro fún ọjọ́ àyájọ́ èdè abínibí Yorùbá, ìyẹn inauguration of Yorùbá mother language, èyí tí ó ṣú dẹ̀dẹ̀. Nítorí náà ẹ má ti rèébì kan, ẹ jẹ́ kí a wá nǹkan fìdítì kí a tẹ́tí ara wa bẹ̀lẹ̀ jẹ́ kí a bá fi etí àpọ́n wa bẹ̀lẹ̀ jẹ́ ọ̀hún gbé ìyàwó ìpolongo ọjọ́ àyájọ́ náà. Ní ọjọ́ 16 oṣù kẹta ọdún yìí, ìyẹn March 24, 2020, ni a fi ìpàdé sí ní Parliament Hall Secretariat Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọba Olúbàdàn ti ìlú Ìbàdàn àti gómìnà Ṣèyí Mákindé pẹ̀lú àwọn alákòóso ètò náà ní olùgbàlejò. Orúkọ wọn bẹ lójú ewé ìpè ránṣẹ́ yìí. Ara àbá tí a ó mú wá ní bí a ó ṣe sọ ìran Yorùbá di ọ̀tun pẹ̀lú ìpèdè Yorùbá. Ìran Yorùbá bọ̀ wọ́n ní ibi pẹlẹbẹ rẹ̀ á ti mú ọ̀lẹ jẹ. Nítorí náà láti ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àwọn ọmọ wa ní ká ti bẹ̀rẹ̀ sí ní yan atótónulédè Yorùbá láàyò, ìyẹn Yorùbá school debate. Ìyá jẹ́ kí àwọn ọmọ wa bẹ̀rẹ̀ sí ní ronú jinlẹ̀ ní èdè abínibí láti ìbẹ̀rẹ̀ ẹ̀kọ́ wọn. Ẹ jọ̀wọ́ ẹ fi ìkéde yìí ránṣẹ́ sí àwọn olùkọ́ àti àwọn alákòóso ètò ẹ̀kọ́ jákèjádò ilẹ̀ káàrọ̀ òjíire ilẹ̀ oòdùà kí ekulé kí ó gbọ́ kí ó sọ fún toko. Fún àǹfààní ẹni tí kò bá mọ̀ ni, èmi ni òjíṣẹ́ ìṣẹ̀dálẹ̀ olùkéde. Ìṣẹ̀dálẹ̀ á gbè wá àṣẹ.